ìràwé gbó kọ́ mọ́ jẹyà ò jẹ́ gbó. ìràwé ọ̀dàn kó má jẹyà ọjọ́ dàn. ojú tí ó bá ní kalẹ̀ òní fàárọ̀ ṣe pin. bẹ́ẹ̀ ni mọ́tò tí ó rìnà gẹ̀dẹ̀mù kò ní kú sọ́nà bí èéfín. Akinade Motor. èyí bá pẹ́ nílẹ̀ àdọ́lú. ìràwé pẹ́ńlẹ̀ àdàbàdà. Akinade automobile dealers car. ti pẹ́ níbi à ń ta ọkọ̀ lóríṣiríṣi. ìdígà rẹ̀ tíjọba fi bọ̀ǹtẹ̀lù pé kọ̀ǹfàmù làwọn ọkọ̀ tiwọn. ojú ọmọdé lòbí tí ń so ẹnu àgbà lòbí tí ń gbó. lówelówe làlúlù àgídìgbò ọlọ́gbẹ́ ló lè yẹ òmùgọ̀ onílé understanding. báwo lẹ́yìn ṣe fẹ́ sí. wọ́n ń ta àwọn ọkọ̀ brand new America's car. ìyẹn oríṣiríṣi àwọn ọkọ̀ láti òkè òkun. bẹ́ẹ̀ ni wọ́n ń ta used America's car. ìyẹn ọkọ̀ àlòkù èyìnbó tó wà standard. bẹ́ẹ̀ ni wọ́n ń ta Nigeria used car. ìyẹn ọkọ̀ àlòkù tilẹ̀ ìtọ́wọ̀ ò tí dùn rárá. lẹ́yìn tó ṣiṣẹ́ gbọ́kànlé dáadáa. ẹni tó bẹ́rin látẹ ò mọ iye rí. ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ iye Akinade Motor. lẹ́yìn bá fẹ́ ra mọ́tò tó jójúlówó with full details. ẹ kàn sí wọn nílé iṣẹ́ wọn. tó wà ní dúsí alájì nílùú Àbújá. lẹ́yìn bá fẹ́ ra mọ́tò àbẹ́fẹ́ ta mọ́tò kò sílùú tí wọn ò lè dìlífà sí o. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbí láti bá wọn dòwò pọ̀ ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 07013817645 lẹ́ẹ̀kan sí 07013817645. ìbẹ̀wò ọlọ́run làwọn fi ń tọkọ tiwọn báwọn dòwò pọ̀ kó dé lọ́kọ̀ gidi. Akinade Motor car ọ̀gá ní bàdàn.